akí alára akí ajérò bẹ́ẹ̀ gẹ́lẹ́ la tún kí ọwọ́ àràngún àga ẹ ṣe bẹ́ẹ̀ tí ń gbọ́ wa lórí ètò Yorùbá Dùn Ká ní ìkànnì YouTube tẹ́ ti ń gbádùn wa ní gbogbo àkókò akíyẹn ẹ káàárọ̀ ẹ káàsán ẹ kú ìrọ̀lẹ́ ẹ káalẹ́ gbogbo àkókò tó bá bá yín níbi tẹ́ ti ń gbọ́ wa òun náà láti kí yín ẹ kú ìkàlẹ̀ gbogbo léla kíá olólódì ẹnìkan Yorùbá Dùn Ká àtótó arére Yorùbá Dùn Ká Bùkọ́lá Ọ̀ṣunwòyí náà rèé o mo ní owó labí ní bàbá tó bí mi lọ́mọ èmi ní ṣàrọ̀ àwọn gá oníbò ẹja ṣàrọ̀ gbágbà ìyàwó àtàrúgbó ṣe lóge ṣàrọ̀ ọ̀gbẹ́tòjò tẹ̀rún níbò àwọ̀ ọ̀wọ̀ tán ibú gbogbo ní jẹ́ lómilómi ẹkùn mẹ́ran orí ogún ní bàbá wa olóògbé Ọládẹ̀jọ Òkèdíjì ni wọ́n pe eléyìí ṣe ń fọkàn bá wa bọ̀ ẹ̀rí bí gbogbo ẹ̀ ṣe ń lọ láàrin Ṣítù Adárípọ́n Ṣínà Jàtíọ́ Àlàbá Labalábá gẹ́gẹ́ bá a ṣe kà gbẹ̀yìn Àlàbá ti mórí lé ọ̀nà ilé mílíọ̀nìà o ó lóun fẹ́ lọ fìdí ẹ̀ múlẹ̀ ọ̀rọ̀ tí Ṣínà sọ ǹjẹ́ lóòótọ́ ni àwọn ẹbí Aláàjì ti fàyè sílẹ̀ bí ojú ìwé okòólérúgba ó dín mọ́kànlá ní page 209 ó jáde ó ya ilé ọtí kan ó sì ra ìgò wíṣkì kan ojú ọ̀nà ló ti ṣí tó mú lọ lọ́nà àjín ti jìn nítorí náà kò yà á lẹ́nu pé òun kò rí iná ní ilé mílíọ̀nìà ibẹ̀ kan gbínrín ṣùgbọ́n èyí náà kò yà á lẹ́nu ọ̀rọ̀ ti ṣe lè dùn lẹ́nu aya olè pẹ̀lú ìjayà ni Àlàbá fi ń kànlẹ̀kùn ṣùgbọ́n ẹnikẹ́ni kò dá lóhùn wọ́n ti kú ní tòótọ́ ni àbí wọ́n ti sá lọ bí wọ́n bá sá lọ tí wọ́n tó bẹ́ẹ̀ dájúdájú ẹ̀rù ló ń bà wọ́n tí wọn ò fi dáhùn kì í ṣe pé oorun ni wọ́n sùn tó bẹ́ẹ̀ ó ṣílẹ̀kùn kò tètè rí ibi tí yóò ti taná lára ògiri ṣùgbọ́n nígbà tí ó yá ó rí i lẹ́yìn tí ó ń fọwọ́ ta ara ògiri ó tẹ kinní kan mọ́lẹ̀ ó dàbí ènìyàn tó sùn sílẹ̀ nígbà tí ó taná ni ó rí i pé ènìyàn ni ní tòótọ́ Àdìjátù ni ó sì ti kú ó sùn sílẹ̀ ó kásẹ̀ kan kò ó na apá òsì síwájú ẹ̀rù bà Àlàbá ṣùgbọ́n kí ó tó máa wárìrì lórí òkú Àdìjátù ó tún rí òkú mìíràn nítòsí ó lọ wò ó sì rí pé Sàfúrátù ni irú èèmọ̀ wo nìyí Mọ́ríámọ̀ ló pa wọ́n bí ó lọ sí ẹnu ọ̀nà yàrá Mọ́ríámọ̀ ó fọwọ́ ta ògiri ó sì tanná ó rí òkú Mọ́ríámọ̀ nínú yàrá rẹ̀ ó bẹ̀rẹ̀ wò ó sì rí pé ìbọn ni wọ́n fi pa á ó padà sọ́dọ̀ àwọn òkú yòókù náà ó sì rí pé ìbọn ni wọ́n fi pa àwọn náà òkú wá ṣe dílọ́dà sílẹ̀ lọ́ọ̀dẹ mílíọ̀nìà àkúrun pátápátá kì í tilẹ̀ ṣe àkúfà ta ni lè fẹ́ pa wọ́n bẹ́ẹ̀ láì ṣe Ṣínà Jàtíọ́ Ṣínà wá ń purọ́ ó ní òun ó tún para òun 6 ní ìkìtì wà nínú ìbọn ìléwọ́ 3 ni ó sọ pé ó wà níbẹ̀ lẹ́ẹ̀kan àjẹ́ pé ó ti lo 3 ṣáájú níyìn ó lo ẹ̀kẹrin fún òun ó sì fẹ́ lọ lo ẹ̀karùn fún Ṣítù Adárípọ́n kó lọ pa lọ́hùn bóyá irọ́ ló sì ń pa òun àti Adárípọ́n ni wọ́n jọ gbèrò yìí orí ìrònú yìí ló wà tí ó fi fura pé ẹnìkan ṣílẹ̀kùn ẹnu ọ̀nà ìta ó sáré paná ó sáré bọ́ sí ọ̀dẹ̀dẹ̀ ó sì rí ọlọ́pàá kan lẹ́nu ọ̀nà fífò ni ó fò bọ́ sí àgbàlá tí ó sì tọ́ kéré sórí ògiri àgbàlá tí ó sì sá lọ bí ó ti ń balẹ̀ ní òdì kejì ni ó ń gbọ́ fèrè ọlọ́pàá Àlàbá họ agbádá rẹ̀ kọ́ kinní kan bí ìṣó lára ògiri àgbàlá ó rí i pé kò ṣeé fà ni ó bá bọ́ agbádá sílẹ̀ ó sá lọ kó sọ̀sẹ̀ tí ó fi kọjá rùbíìdì mọ́tò elépo ni ó sì wọ̀dé àyè kókà níbi tí ó ti gbọ̀nà àbá olóró bí ó ti ń rìn lọ ó ṣàkíyèsí pé ẹsẹ̀ ṣòkòtò òun tutù ó yẹ ibẹ̀ wò ó sì rí pé ẹ̀jẹ̀ ló wà níbẹ̀ ẹ̀jẹ̀ tòun ni àbí agbádá ọ̀hún ló kọ́ ẹ̀jẹ̀ lára àwọn òkú ilé mílíọ̀nìà ẹ̀jẹ̀ ènìyàn ṣáà ni Ọlọ́run ṣe é pé ilẹ̀ ti ṣú òun kò sì pàdé ẹnikẹ́ni síbẹ̀ náà ó bu erùpẹ̀ nílẹ̀ ó ti fi gbo ibi tí ẹ̀jẹ̀ wà lára ṣòkòtò agbádá ń bẹ lọ́hùn bóyá ẹ̀jẹ̀ wà lára ọ̀hún náà kí ni òun tilẹ̀ kó sínú agbádá náà o kò tilẹ̀ lè sí nǹkan kan nínú rẹ̀ ju páálí sìgá odidi ìṣáná àti ṣéǹjì owó díẹ̀
owó yòókù nìyí nínú àpò ṣòkòtò yìí. Ó sọ yètítí, kò rántí òmíràn tí ó wà nínú àpò agbádá náà. Ǹjẹ́ àwọn ọlọ́pàá lè ti bi agbádá yìí tọpa òun kí wọ́n sì wá òun rí? Pàápàá láyé tí wọ́n ń fi ajá fi mú fínlẹ̀ kiri yìí, ajá wọn a máa tọpa àwọn ọ̀daràn dénú ihò. Bí wọ́n bá sá pamọ́ síbẹ̀, ajá kọ́ ni wọ́n mọ́, àjẹ́ ni wọ́n. Imú wọn ríran ju ojú ènìyàn lọ. Àwọn ni wọ́n fọ̀nà han àwọn ọlọ́pàá dé ilé aláàjì. Ṣùgbọ́n ìgbà tí òun kò bá dé sàkání ibẹ̀ mọ́, ọ̀ràn kò tí bu ṣe ẹni tí ó bá wà nítòsí ni ajá ọlọ́pàá lè fi mú fín. Ọmọdé ra igbá, ó ṣàmì sí létí pé kí ó má bàa sọnù. Ṣebí ìgbà tí ó bá rí igbá ni yóò tó lè rí àmì etí rẹ̀. Òun kò ní jẹ́ kí wọ́n rí igbá. Ó dé Yékẹ́mi, ó dé Aba Olóró, gọ́ngọ́ mìíràn ó sọ láìpẹ́. Bàbá tún ṣe àmì síbi tá a tún fẹ́ kà yìí. Bí Ṣínà Jàtẹ́ ti kúrò ní ilé Àlàbá, inú rẹ̀ ń dùn pé òun parí iṣẹ́ òun tán lọ. Ṣùgbọ́n ó kù ọ̀kan pàtàkì. Ìbá ṣe Àlàbá ni ó pa àwọn ènìyàn lájí o, ìbá ṣiṣẹ́ adarí pọ́n, ìbá ṣiṣẹ́ ìmọ̀ àwọn méjèèjì, ìbá sì tún ṣe iṣẹ́ ẹni tí wọn kò mọ̀ rárá. Kò ṣáà sí ọ̀kan kan nínú wọn tí ilẹ̀ ọ̀la ò mọ̀ bá lórílẹ̀ ayé. Àjùlé ọ̀run ni wọ́n wà níwòye ọ̀la. Àwọn aláìmoore tí mílíọ̀nìà sọ di ènìyàn tí wọ́n wá fi ibi sù. Wọ́n tì í sí ikú tán. Wọ́n tún lọ run ìran rẹ̀ pátápátá. Àánú ìkúnlẹ̀ abiyamọ ò tilẹ̀ ṣe wọ́n pàápàá. Wọ́n run odidi ilé pátápátá tọmọtọmọ. Ọ̀pá tilẹ̀ pa tinú gbogbo. Ó ń fẹsẹ̀ janlẹ̀ lọ. Ó lọ sí Arùbíìdì. Ó ti bẹ̀ wọkọ̀ dé Yékẹ́mi. Kò wá kó ẹni tí yóò fi ọ̀nà Aba Olóró hàn lóru yìí. Ó rìn lọ Fámíà. Ó sì fẹ́rẹ̀ padà sí Ilé Ifẹ̀ nígbà tí ó pàdé ọdẹ kan tí ó tanná mọ́rí. Ọdẹ yìí ni ó fọ̀nà hàn tí ó sì júwe ilé Ṣítù fún un. Kò ṣìnà mọ́ títí ó fi débẹ̀. Ṣítù fúnra rẹ̀ ni ó wá ṣílẹ̀kùn fún un nígbà tí ó gbọ́ orúkọ rẹ̀. Bí Ṣítù ti ń lọ sí ẹnu ọ̀nà, ó mú ìbọn ìléwọ́ rẹ̀ lọ́wọ́. Bẹ́nìyàn kò tilẹ̀ jẹ ikún, bí ọ̀nà ọ̀fun rẹ̀ bá ń dún jẹ̀kúnjẹ̀kún ń gbọ́. Ǹjẹ́ kò jẹkún? Ǹjẹ́ ẹkún náà kọ́ ni olúwa rẹ̀ jẹ? Ìbọn ìléwọ́ ni Ṣítù mú lọ́wọ́ yìí. Ìbọn ìléwọ́ ni wọ́n fi pa Mọ́ríámù, Sàfúrátù àti Àdíjátù. Ta ló pa wọn o jàre? Ẹni a bá apá lọ́wọ́ rẹ̀ náà kọ́ ló fa itan ya. Ṣínà kò tilẹ̀ béèrè ọ̀rọ̀ kankan lọ́wọ́ Ṣítù tí ó fi ta níbọn. Pa ò ló yìnbọn lù ú. Ṣùgbọ́n dàbí ẹni pé kò bá Ṣítù náà lábo. Ẹ̀ẹ̀kan náà ni àwọn méjèèjì yìnbọn. Wọ́n yìnbọn papọ̀ ni. Ṣítù náà lè gbàjà, ó ń ta wàìwàì. Kò dájú pé ìbọn bá Ṣínà rárá. Ó dàbí ẹni pé àtàtàsé ni Ṣítù ta ìbọn tirẹ̀. Ṣínà tún yìnbọn lu Ṣítù lẹ́ẹ̀kan sí i láti jẹ́ kí ó dájú pé Ṣítù ti kú pátápátá. Yínmírín sáré jáde nínú yàrá rẹ̀. Ṣínà yìnbọn ṣùgbọ́n ìbọn kò dáhùn. Ó bá jẹun ní ìdí ìbọn látàrí. Yínmírín kò dùn pínkín tí ó fi kú fínfín. Àánú ìkúnlẹ̀ abiyamọ àbí ńlá. Bàbá tún ṣàmì sí bí o. Bí Àlàbá ti wá Aba Olóró, ọ̀dẹ̀dẹ̀ adárípọ́n ni ó forí lé. Ó fẹ́rẹ̀ débẹ̀ ni ó ń gbọ́ pàù. Ìbọn nìyí àbí kí ni? Ó rọra dúró. Ó sì fara pamọ́ lára igi ńlá kan. Ẹ̀rù tún ń bà pé ejò lè bu òun jẹ. Láìpẹ́, ó rí i tí Ṣínà Jàtẹ́ ó jáde nínú ilé náà. Ìbọn ìléwọ́ rẹ̀ wà lọ́wọ́ rẹ̀ lọ́hùn-ún. Àlàbá lẹ̀bẹ̀bẹ̀ mọ́ ara igi yìí. Àtàrí rẹ̀ wú tẹ̀pẹ̀lẹ̀tẹ̀pẹ̀lẹ̀ lọ́rùn rẹ̀. Ó ń wo Ṣínà títí tí kò fi rí i mọ́. Ó mọ̀ pé ìgboro ló padà sí, ṣùgbọ́n bí yóò ti pẹ́ tó nígboro kó tó sá lọ ni kò lè sọ. Kòwé kan bẹ̀rẹ̀ sí ké lórí igi tí Àlàbá dúró sí lábẹ́. Àlàbá retí kí ẹyẹ yìí ha, kò ha. Kò ṣe ẹ̀rọ pẹ̀sẹ̀pẹ̀sẹ̀. Àlàbá rántí ìgbà èwe rẹ̀ ní oko Ìmìnì lẹ́bàá Ọ̀yọ́. Bí kòwé bá ké tí kò ṣẹ̀, wọn á ní òkú kan yóò kú. Wọn á ní ẹyẹ yìí kì í ké lásán. Bó bá ké tó sì ha, a jẹ́ pé àìsàn líle kan yóò ṣe ẹnìkan ni, kò ní la ikú lọ. Ṣùgbọ́n láì ha, wọn á ní kò dára rárá. Lọ́jọ́ ọjọ́ ńlọ́hùn, ṣebí kí òkú tó kú ni wọ́n ní kòwé ké. Kòwé tó wá ń ké lẹ́yìn tí òkú ti di ẹgbàágbèje yìí,
ǹjẹ́ nítorí òkú tí yóò kú ló ṣe ń ké? ǹjẹ́ ó ń ṣe ìkìlọ̀ ikú ni àbí ó ń ṣe ìfilọ̀ ikú? ó ń ròyìn pé òkú ti kú ní Ifẹ̀ yìí, ó sọ nípa àwọn tó kú, àbí ó sì ti ń ké kí òun tó dé, àbí ó ti ń ké kí ìṣẹ̀lẹ̀ tó bẹ̀rẹ̀ sí ṣẹ̀? bóyá Kòwé ti ké kí òun tó dé tí kò ṣẹ̀ tí kò sì há? bóyá ó ti ń ké tipẹ́ tí òun kò gbọ́ nítorí òun kò sí nítòsí? bóyá ó pẹ́ tí ó ti ń kìlọ̀ ọ̀fọ̀? Ìlọ̀ní àṣà ti kú, Mọ́ríámọ̀ ti kú, Sàfúrátù ti kú, Àdìjátù ti kú, wọ́n ti di èrò ọ̀run. ohun yìí náà ìbá ti kú bí kì í bá ṣe oore ọ̀fẹ́ Ọlọ́run. ìbọn ló tún dún gbàùgbàù nínú ilé adárípọ́n yìí. kì í ṣe ẹran ni Ṣínà wá pa níbẹ̀ bí kò ṣe ènìyàn. onítọ̀hún sì ti kú nítorí pé ẹnikẹ́ni kò tẹ̀lé jáde, débi pé wọn ó máa lé lọ. ìbọn máa dún tùkẹ̀tùkẹ̀ lásán. ta ní ṣọdẹ ẹranko láàrin ọ̀dẹ̀? ó dájú pé òkú tún ti sùn sílẹ̀ rẹpẹtẹ. irú kíké wo wá ni Kòwé ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ké? ó jẹ́ dákẹ́ ní tirẹ̀, Kòwé. ta ni kò mọ̀ pé ìṣẹ̀lẹ̀ ńlá ń ṣẹ̀? ó wọnú ilé lọ. ó bá inú ilé bí ó ti lérò pé òun ò bá Ṣítù àti Yínmírín kú sílẹ̀ láàrin ọ̀dẹ̀. ó wá gbogbo inú ilé náà, kò sì rí ju náírà 12 àti kọ́bọ̀ díẹ̀ tí ó bá nínú àpò ìwọ adárípọ́n. ṣùgbọ́n ó mú ìbọn ìléwọ́ adárípọ́n, ó sì ṣa ọta ìbọn 12. ó ti dájú báyìí pé eré ikú ló kù tí òun ò máa ṣe. àfi kí Ọlọ́run sì bá òun ṣe, kí òun ráàyè sá lọ kí ọwọ́ ọlọ́pàá tó tẹ òun. ọlọ́pàá tó bá wá ṣe tán ikú kó dá òun lọ́nà. kí òun tó kú, ènìyàn 6 ó kọ́kọ́ kú ná. bí òun bá tún ráàyè kìbọn, wọ́n lè pé 12. bí wọ́n bá wá pa òun náà, ẹ̀rín ni òun ò máa rín lọ sọ́run. kì í ṣe Àlàbá ni ẹni tí ó padà sí Ilé Ifẹ̀. onítàn ń jọ Àlàbá ní tòótọ́ nítorí ara Àlàbá ló gbé wọ̀ bí ẹ̀wù. ṣùgbọ́n ó ti kúrò ní ènìyàn, ó ti di ọ̀rọ̀, ó ti di iwin, ẹ̀jẹ̀ ti gún un lójú. òkú tó ti kú lónìí, kàyéfì. Kòwé tó sì ń ké tí kò ṣe yìí, àfàìmọ̀ ni òkú ò fi tún ní sùn rẹpẹtẹ láìpẹ́ jọjọ bó ṣe lágbára ìbọn ọwọ́ òun yìí. tàbí ṣùgbọ́n ní tẹ́lẹ̀, ṣùgbọ́n wá di dandan báyìí pé òun kò gbọ́dọ̀ sùn mọ́jú ní àdúgbò yìí. bí ìyà bá jẹ ìwọ̀fà, àrántí ilé. ọkàn ilé bẹ̀rẹ̀ sí fa Àlàbá. kò mọ ìlú bàbá rẹ̀ gan, ṣùgbọ́n oko ìmìnì tó gbọ́njú sí ń fà á bí òun farin. àárò ilé ń sọ. ó pinnu lẹ́sẹ̀kẹsẹ̀ pé Ọ̀yọ́ ni òun ò lọ. òun ò sì tibẹ̀ lọ sí ìmìnì. òun ò lọ wádìí ibi tí bàbá òun wà. bí òun kò bá sì rí, òun ò tún wádìí ibi tí òun ti lè rí ìyá òun. nítòótọ́, kì í ṣe iyì àti ẹ̀yẹ ni òun fi kúrò nílé. bẹ́ẹ̀ ni ààbọ̀ òun yìí náà kò sì sunwọ̀n. ṣùgbọ́n a kì í gba àkàtà lọ́wọ́ akítì, a kì í gba ilé bàbá ọmọ lọ́wọ́ ọmọ. kí òun ṣàtúndébẹ̀ wò. bí òun kò bá rọgbọ, òun akọrí sí ọ̀nà ibòmíràn. gbogbo ilẹ̀ ayé yìí ní ìlú òun báyìí, kì í ṣe ibì kan ṣoṣo mọ́. ayé kò sì lè gbóná mọ́ òun, nítorí ilé alákàn kì í gbóná mọ́ alákàn. òfìfo Àlàbá ni ó padà sí Ilé Ifẹ̀ kòròfo. ìyàngbò tí afẹ́fẹ́ ń gbé, èèpo lásán, Àlàbá gidi kò sí níbẹ̀. nítorí pé àdá Àlàbá kò tilẹ̀ fi ibi pẹlẹbẹ lélẹ̀ mọ́, bẹ́ẹ̀ ni kò fi igun lélẹ̀. àdá rẹ̀ dógùn ni, ó fi ẹnu gúnlẹ̀. ó gbé èkù sókè. ta ni yóò gbá èkù yìí mú tí yóò máa fi àdá ọ̀hún bẹ́ nìyàn? Àlàbá ni, àbí Àlàbá ni wọ́n ò fi àdá ọ̀hún bẹ́? Àlàbá kò mọ̀, kò sì bi ara rẹ̀ léèrè. orí ogun parí. ajá dá dúró bí báyìí náà lónìí. gbàtà bá tún pàdé, ká bọ́ sí orí 21 nínú ìwé Atótó Arére. Yorùbá dùn ká. Yorùbá dùn ká Atótó Arére. àwa láwọn máa wọ ẹ̀yin láwọn máa bá láfẹ́ àánú yín ò ní di àwa náà ò ní tẹnugbó lọ bí ọwọ́ títí ìgbà míì táwọn tún láǹfààní àti máa gbọ́ra wa. Bùkọ́lá Ọ̀ṣunwó lorúkọ tí èmi jẹ́. Owólabí ni bàbá tó bí mi lọ́mọ. Ṣàró àwọn ọ̀gá ni mi ọmọ oníbò ẹja. Ṣàró gbàgbọ́n àyàwó atárúgbó ṣe lóge ọmọ Ṣàró ọ̀gbẹ̀tòjò tẹ̀rùn oníbò àwọ̀ ọ̀wọ́ tán ìlú gbogbo ní jẹ́ lómi lómi. ìpàdé wa láyọ̀ lóyìn ládùn.